àwọn kan dúró ní dúró wípé kó dáa fún ẹ àwọn kan dẹ̀ ń dúró ní dúró ní wípé ẹ jẹ́ ká wo ohun tí ó tẹ̀dí ká mọ ohun tó máa tọ̀rọ̀ ẹ̀ tó máa ti ẹ̀ tó máa tọ̀rọ̀ ẹ̀ tó máa ti bẹ̀ jáde káwọn ohun tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀. àwọn kan retí pé ẹ jẹ́ káwọ̀ bóyá ó tún máa jáde síta wọn tí wàá gbé tọrọ owó. Muideen lẹ rí lóòótọ́ nǹkan ò ní ṣẹ̀mí yín ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ẹ má dà ọ̀rọ̀ yìí dàbí wọ́n nírọ́ ni wọ́n ní ṣé wọ́n ń ṣe fíìmù ni ṣé dírámà ló ń ṣe ni. Rárá o kò ṣe dírámà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká tiẹ̀ gbọ́ ná. Wọ́n lábọ́lẹ̀ tó rù ní Bódìjà ni Muideen náà bá wí o. Wọ́n l'Agbala Gabriel ló sọ ọ̀dà alábàárù. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Onísọlẹ́nu ni bọ̀dá Muideen. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òní yìí ló ṣẹlẹ̀. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ṣé rí ẹ jẹ́ ká sọ díẹ̀ fún wa nípa ìwà bọ̀dá Muideen tí ayé tí wọ́n bá daṣọ́ bò. King Afo olórin, God bless you. Mr. Muideen ó jẹ́ nìkan tó máa ń bínú gan. Tó bá bínú báyìí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Ìdí nìyí tó jẹ́ wípé ìyàwó tó fẹ́ yẹn blessing ìbùkún tó bá ti ń bínú ẹ máa ti gbọ́ nígbà tí wọ́n fẹ́ ṣèyàwó tó lady yẹn bá ti débẹ̀ ó máa ń try láti calm. Òun la rí wípé ó lè calm ẹ̀. Àwọn tó wà ní tí wọ́n jọ ń lọ sí church àwọn tó ń wà ní ọgbà yìí wọ́n á sọ fún pé Muideen àwọn tó ń rajà lọ́wọ́ ẹ̀ wọ́n á ní pé Muideen lẹ́nu gan. Ó dẹ̀ máa ń búyọ̀. Wọ́n dẹ̀ máa ń correct ẹ̀ ibẹ̀ kọ́ là ń lọ. Ó ń bínú yẹn ibẹ̀ kọ́ là ń lọ. Ó ní anger issue òun ni Muideen ni. Kì í ṣe lórí ọ̀rọ̀ ìbínú yẹn gangan ní n tó ṣẹlẹ̀. In tó ṣẹlẹ̀ ni wípé ní ọjọ́ Sunday wọ́n ní wọ́n ṣèsìn nínú ìjọ wọn ní Muideen ò lọ wọn ò rí. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹ̀yin tẹ́ bá fẹ́ràn èèyàn ẹ máa ní kán béèrè pé alágbájá kí ló dé tá a rí kó wá sí church lọ́jọ́ sọ àbúkú bá ṣe wá ṣèsìn yẹn kó wá kí ló ṣẹlẹ̀ ìyàwó níbo kí ló ṣe bọ̀dá Muideen ẹ lọ bá mi pè wá ṣé ò sí. Muideen wá dé ó wá ta nǹkan mẹ́sẹ̀ ó wá ń ṣẹsẹ̀ kérékéré tẹ́ bá rí inú fídíò yẹn ṣẹpẹ́ sí òdùn báyìí. Ìgbà tó dé lánàá ìyẹn àná Monday ó wá sọ pé ẹsẹ̀ ń dùn òun. Dáàdì wá sọ pé ẹsẹ̀ ń dùn ẹ́ ó yá ẹ gbé ẹ bá wọ̀ ẹ bá fi nǹkan ṣẹsẹ̀ yẹn kí ló ṣe yín lẹ́sẹ̀ bọ̀dá Muideen kí nìkan abẹ́ làwọn èèyàn ti ń yín mọ́ àwọn tó wà ní Àgbàlá kò sí kankan tó ṣe bọ̀dá Muideen lẹ́sẹ̀ ó dẹmọ ni àní ẹ bá ṣẹsẹ̀ yẹn èèyàn tó ń tẹ́sẹ̀ ń dùn ló mọ̀ pẹ́sẹ̀ ń dùn òun. Wọ́n wá ń sọ fún Muideen wípé ṣé kìí ṣe wípé o tún lọ ta bàbá Àjẹ̀bú lọ́jọ́ Sunday nítorí ohun tá a ṣàkíyèsí ni wípé ọjà tó wà ní ṣọ́ọ̀bù yẹn ti ń lọlẹ̀. Wàhálà dẹ̀ ti wà lórí afẹ́fẹ́ tí àwọn èèyàn ń pariwo pé ṣé Muideen nìkan ni. Wọn ò lè máa gbé Muideen wá síta wá sọ pé àwọn gbé wá lónìí ó yá o ẹ wá tó tọrọ owó fún ó yá o ẹ wá tó tọrọ owó fún Muideen. The only thing tí mo sọ fún tí wọ́n lè ṣe ni wípé ẹ jẹ́ kí wọ́n monitor Muideen bó ṣe lọ ń ta bàbá Àjẹ̀bú yẹn kọ́ mọ̀ máa fún ní chance láti máa lọ ta bàbá Àjẹ̀bú. Torí owó ló máa ń fi bàbá Àjẹ̀bú tó bá ti ta ọjà báyìí ó máa ṣe kọ́rọ́ báyìí ọ̀dọ̀ bàbá Àjẹ̀bú ló ń lọ. Owó orí gbígbé owó orí tútù ni wọ́n fi set ẹ̀ up. Ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ Muideen wá padà lọlé ó wá lọ sọ fún ìyàwó ẹ̀. Ó wá sọ fún ìyàwó pé òun ò tiẹ̀ láì kí ló ń ṣẹlẹ̀ má dẹ̀ máa ṣọ́n káàkiri wọn ò tiẹ̀ fẹ́ kóun ní free movement. Ṣé òun ò lè lọ bí tó wù òun ò lè lọ bí tó bá wù òun lè ṣe nǹkan tó bá wù òun ni. Kì í ṣe wípé òun lè ṣe nǹkan tó bá wù ẹ́. Bó o ṣe wà yẹn ní Agbala Gabriel ayé ti fojú sí ẹ lára pé ibẹ̀ ló wà. Wọ́n wá sọ fún pé we have to monitor ẹ a ní láti máa guide ẹ. Wọ́n kàn bá wí ẹnu ni wọ́n fi bá Muideen wí. Òní ló kúrò ní Agbala Gabriel. Muideen wá rò wípé kí ló lè ṣe game burúkú wo ló ń lè gbá
ó wá lọ mọ̀ọ́mọ̀ gbégbá ó wá gba Bódìjà lọ kò sẹ́rù kankan nú ẹ ó wá ń fa ìdí àkiri ó ti mọ̀ pé ayé dáhùn mọ̀ ìsọlẹ́nu ló dẹ̀ ń wá ayé dá Muideen mọ̀ ìsọlẹ́nu ni Muideen wá Muideen wá mọ̀ọ́mọ̀ gba Bódìjà lọ kò rú ẹrù o kò sẹ́ni tó gbẹ́rù fún o ó wá ṣòṣùká ó wá ṣe bí alábàárù ó wá rìn káàkiri láwọn èèyàn bá sọ pé bọ̀dá Muideen kọ́ ẹni bọ̀dá Muideen kọ́ ni ó ní wọ́n ti ẹjọ́ ṣé ó ní wọ́n gba ìyàwó lọ́wọ́ ṣé wọ́n tún Pastor Gabriel tún fẹ́ fẹ́ ìbùkún ó máa tún fẹ́ mọ́ Pastor Mrs Blessing ni. Ìsọlẹ́nu ni Muideen ṣe ìwé ilẹ̀ ẹ̀rín kan pa mí ni mo bá ẹni tó jẹ́ PA pastors ó ní ìwé ilẹ̀ rẹ̀ níwájú òun mo ní kílẹ̀tẹ̀ ìwé ilé rẹ̀ mo ní kílẹ̀tẹ̀ kó wí ẹ̀ fún kó lọ ta bàbá Àjẹ̀bú gbogbo nǹkan tó bá ti fún máa lọ ta bàbá Àjẹ̀bú ni and people are trying to wípé okay o ti marry nsìn o ní pé máa bímọ you have to plan for your future you have to plan you cannot be a lazy man okay táwọn èèyàn bá wá dáwó fún ẹ tọ́jà kún bó ṣe kún yẹn wọ́n ní ṣé wọ́n gbé yín lọ́wọ́ ẹ̀ níta ló tún bẹ̀ ṣógún wà ṣètìkínà wọ́n ní ṣé wọ́n gbé yín lọ́wọ́ ẹ̀ ṣé ẹ mọ̀ wípé ó ti kàn yín yẹn gbà kan wọ́n tún ṣe ṣe míì fún ni tí wọ́n tún gbé yín lọ́wọ́ ẹ̀ Muideen ní ẹnu ìsọlẹ́nu ni ìwà tí Muideen wù yẹn kò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ni Muideen fẹ́ sọ Pastor Gabriel lẹ́nu ó fẹ́ sọ di èèyàn burúkú láwùjọ oore nìyẹn dẹ̀ ṣe fún ṣé wà tó wù yìí amúni súni lóore ṣe ni ṣé ẹ mọ̀ wípé ọ̀kan lára àwọn èèyàn Agbala Gabriel tó wà l'Amẹ́ríkà tá a wà yìí tí mo mọ̀ dáadáa Bùrá Kẹ́hìndé plans tó wà ńbẹ̀ wọ́n fẹ́ bá Muideen àti ìyàwó ẹ̀ wọ́n fẹ́ bá a tó US travelling ọlá tó ń jẹ Muideen kọ́ ló mọ Bùrá Kẹ́hìndé rí Agbala Gabriel ló mọ Kẹ́hìndé rí tí wọ́n sọ wípé ìwọ àti ìyàwó ẹ̀ ó yá ẹ lọ gba international passport Ogun State gan ni wọ́n ti ní kán lọ ṣe kó lè tètè jáde kán lọ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti mú lọ síbẹ̀ òun àti ìyàwó ẹ̀ ẹni tí wọ́n bá plan ìrìn àjò ìgbésí ayé ẹ̀ bó ṣe máa dáa the only thing tí Muideen fẹ́ fi san oore fún Pastor Gabriel ni pé kó sọ lẹ́nu torí pé wọ́n bá ẹ wí lórí ọ̀rọ̀ bàbá Àjẹ̀bú Mọ́mí Adé fún mi kẹ́ yeah Muideen needs to be under mental health ó need therapy intervention and you are very right because on a normal day ó yẹ kẹ́ mọ̀ pé Muideen lẹ́nu gan on a normal day tí wọ́n bá ẹ wí tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé orí ẹ̀ pé tí ò ní di mental health tí ò dẹ̀ ní di kíni mental kan sọ yẹn tí ò ní di mental health ó yẹ kó mọ̀ yìí pé ìgbésí ayé òun kó lè ní ìtumọ̀ kó lè dáa kí gbọ́ngbọ́n lè kàn sí ó ní arákùnrin Pastor Gabriel yìí ọ̀nà ẹ̀ ló ń ṣọ́ fóun Muideen ò mọ̀ rí náà àwọn ọmọ ìyá Muideen wà ńbẹ̀ ọmọ bàbá ẹ̀ wà ńbẹ̀ tí wọn ò tí ì travel tí ò tí ì plan pé báwo lẹ ṣe máa travel bọ̀ nítorí pé ìrànlọ́wọ́ dé pé ẹnìkan fọwọ́ sọ̀yà pé okay máa ṣe nǹkan báyìí o kò ní fẹ́ kí nǹkan tí ẹni yẹn fẹ́ ṣe kò ní di lọ́wọ́ that is Pastor Muideen for you òun gangan fúnra rẹ̀ pẹ̀lú ìwà tó wù yìí kí ó lọ wò ó dáadáa ṣé kìí ṣe wípé ó ní ogun nínú ayé ẹ̀ nítorí báwo ló ṣe máa wò sùnsùnsùn tó máa sọ pé o fẹ́ fi gígùn ojú olórí ẹ̀ ìyàwó Muideen kan ṣe hà nínú ilé ni wọ́n ti wá látàárọ̀ o wọ́n ti ní kó máa wá Muideen látàárọ̀ o kó tó di pé fídíò yẹn surface pé so Bódìjà ló tiẹ̀ lọ wọ́n ti ń wá Muideen látàárọ̀ dáàdì mi àìbó ní ìyàwó ṣàǹsọ pé òun ò rí dáàdì mi ò rí ìyàwó wà nulẹ̀ o ìyàwó nìkan ló wà nulẹ̀
ó fi ìyàwó sílẹ̀ nínú ilé ìkórìíra àṣeyọrí kábíyèsí Ọlọ́run. Wọ́n ní it's not him, wọ́n ní kì í ṣe òun mọ́mì, ta wá ni, ṣojú lásán wá ni ká wá pè ní. Ṣojú lásán ní fóònù wo ló ń dún, ṣé ìṣe pé tí mo fi ń ṣe ṣó ìlò ń dún mi ò pí ìkọlù rẹ̀. Ṣojú lásán wá, ṣé ọ̀rọ̀ yẹn kò wá dàbí pé ó ya everybody lẹ́nu ni. Crown block wọ́n lógun ìdílé ni. Àwọn ogun kan wà tó máa ń dúró sí ìkórìtà ìṣerere ẹ̀dá pé níbo sẹ́ ó fẹ́ ṣoríire lójú wa. Ogun ṣìṣe lélẹ̀ ìwà tẹ́lọ́dọ̀ àwọn tó ń fẹ́ràn ẹ. Mo wòye pé nǹkan yẹn ló ń ṣe Muideen. Mọ́mí Abọ́sẹ̀dé BMK. Báwo ló ṣe máa ronú? Ṣé ẹni tó gun ṣe, ṣé ṣọ́ọ̀pù ogun ni ṣá? Àbíkà? Ṣé ẹni tó gun ṣe Muideen dẹ̀ ronú pé òkè jẹ́ ìwò bó ṣe lè bá tọ̀tẹ̀ èèyàn jẹ́? Ó ti gbà pé ẹni tọ́lọ́run ò bá tiẹ̀ jẹ́ kò sẹ́ni tó lè bá tèèyàn jẹ́. Jẹ́ kí n lọ sí ọjà Bódìjà kí n lọ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣe alábàárù. Òní ló lọ o, òní ló kúrò, mo lè fi mẹ́sẹ̀jì hàn yín o. Tí mo sì béèrè wípé ìgbà wo ni Muideen kúrò nú ilé, wọ́n ní this morning. Mi ò kú lè parọ́ fún yín. This morning ni o. This morning ni o. This morning ni o, mo ti pe àwọn èèyàn kódà yàtọ̀ sí Pastor Gabriel, àwọn PA àtàwọn tó wà ní church, mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀ o. Ìyàwó gan ṣe hà ní o. Wọ́n ti ń wọ dádì tiẹ̀ ní Muideen Muideen dá ìgbà tí ìyàwó sọ pé ṣé ẹ̀rí ni mọ́kàn jáde tó ní wọ́n ti sọ pé ṣèṣe pé ó tún lọ ta bàbá àjẹ̀bù gbà tó tún kúrò láàárọ̀ yìí. Ìyàwó wà nù lé Bíọ́lá Akínúbí Dáramọ́lá. Ìyàwó ẹ̀ wà nù lé, ta ló fẹ́ gbà ìyàwó rẹ̀? Ṣé Pastor Gabriel fẹ́ ìyàwó méjì ni? Ó máa tún fẹ́ ìyàwó Muideen tá a ti ṣe ìyàwó fún. Ẹ wojú owó tí Pastor Gabriel ná. Ẹ wojú ọdún owó táwọn fáǹsì ná. Pé kí wọ́n lè ṣe ìyàwó fún Muideen. Ṣé Pastor Gabriel ó máa fẹ́ ìyàwó, ó máa fẹ́ lé lórí ni? Mo ń bọ̀. Màá fi mẹ́sẹ̀jì kan hàn yín. Ẹ wò, when did he leave the house? Oh, it's this morning ma. Mo kàn fẹ́ kẹ́ rápá abẹ yẹn ni. Àárọ̀ yìí ni o, gbogbo tẹ́ rí òní ló ṣẹlẹ̀ o, àárọ̀ yìí ló ṣẹlẹ̀ o. Ṣé ẹ ṣọ́ pé ọ̀rọ̀ yìí SK Aremu, God bless you sir, ẹ kọjọ́ mẹ́ta ṣe wà. Òní ló ṣẹlẹ̀. Ṣé bí Muideen bá wá mú gbogbo owó ọjà yẹn ti fẹ́ run tán? Ṣé mo pọ́jà yẹn ti lọlẹ̀? Pastor Gabriel ló máa ń fa ìdíà. Ó yá gbà, á tún bá fi kún, ó dẹ̀ ti níyàwó. We are expecting Muideen to be a better man, to be a better person now that you are married. A dẹ̀ ti nígbàgbọ́ pé lady yẹn ó kápẹ́ bákan at least ó máa ń tó bá ń bínú. Ṣé gbogbo yẹn bá ń da tó bá ń pè kò ní dáhùn? Kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ kẹ́ máa sọ pé Muideen at least bí ìbùkún bá sì sọ pé bọ̀dá Muideen ṣe mọ̀ nítorí ìfẹ́ tó ní city love iṣẹ́ àkí ẹ̀ ó máa ń calm down. Ohun tó mú kí Muideen lọ sọ fún ìbùkún wípé wọ́n ò fún òun ní freedom, òun ò ní free movement nínú ilé. Clayton máa fi ṣọ́ òun ṣé òun lè ṣe nǹkan tó bá wù ú ni. Nítorí pé wọ́n advice ẹ pé ọjà tí ò ń tà yìí jókòó tì í, tó bá ti ń tà tó máa fi rà míì padà ní, kì í ṣe pé wàá wá tó bá ti tajà báyìí, tó bá ti ta oye tó bá ti tà báyìí gbàùn ó dilé bàbá Àjẹ̀bú, tó bá ti tà kan báyìí ó dilé bàbá Àjẹ̀bú. Wọ́n dẹ̀ fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀. Ìfẹ́ ó ń yọ̀ ni, ó mọ̀ pé wọ́n fẹ́ràn òun. Ìsọlẹ́nu ló wá mọ̀ọ́mọ̀ ní jẹ́ jáde kí mo lè fi ṣe máa kémi náà ṣèkà fún. Ṣé ẹ ṣọ́ọ̀pù orí Muideen ṣé kò ṣe pé spiritual battle crown block ó fẹ́ẹ̀ dàbí spiritual battle o.